èyí mà lágbára o ọ̀fọ̀ míì ti tún sẹ̀ lágbo tíátà Ridwan ọmọ Ajílẹ̀yẹ ti tún dágbére fáyé o òṣèré tíátà Ridwan Ọlámilékan Ajílẹ̀yẹ ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà òṣèré nígbà náà Yẹkínì Adélẹ́yẹ ti jáde láyé ìròyìn nípa ikú olóògbé náà lọ bọ́ síta lójú òpó ayélujára Instagram àfàdápàkùrọ̀ lọ́jọ́ sátidé ọjọ́ 6 oṣù kẹjọ ọdún 2025 yìí ohun tó fa ikú olóògbé náà ni a kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ lásìkò tí à ń kó ìròyìn yìí jọ òwúrọ̀ ọjọ́ sátidé ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ikú Ridwan Ajílẹ̀yẹ wáyé lẹ́yìn tí àwọn àgbà òṣèré méjì Péjú Ògúnmọ́lá àti Ibrahim Chatta pàdánù ọmọ wọn gẹ́gẹ́ bí ó ṣe wà lójú òpó ayélujára àfàdápàkùrọ̀ lórí Instagram ikú olóògbé náà ni wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó jẹ́ òjijì fún mọ̀lẹ́bí akẹgbẹ́ ọ̀rẹ́ àti gbogbo agbo eré sinimá lápapọ̀ àfàdápàkùrọ̀ ni Ọlámilékan jẹ́ ọmọ tó ní ọjọ́ ọ̀la rere ṣùgbọ́n ikú gé ẹ̀mí rẹ̀ kúrú tó sì mú lọ ní kíákíá ọba Moruf Ọláyíwọlá alágùnbẹ̀lẹ́wò ti àgùnbẹ̀lẹ́wò tó jẹ́ gómìnà fún àwọn òṣèré nípínlẹ̀ Ọ̀ṣun ti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ìṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ọmọdé tó ní ìwà àrẹ̀lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò bá wọn sí ẹgbẹ́ òṣèré ọba Ọláyíwọlá nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ṣàlàyé pé ṣàdédé ni òun rí àwòrán olóògbé náà tí wọ́n gbé síta pé ó ti kú tí òun sì gbé fóònù òun pé kí òun kà sí lórí fóònù ṣùgbọ́n àbúrò olóògbé náà ló gbé ìpè náà àbúrò rẹ̀ ló gbé ìpè mi tó sì sọ fún mi pé ẹ̀gbọ́n òun ti kú o ọmọ gidi ni ṣùgbọ́n nítorí kò kẹ́ ń ṣe ọmọ ẹgbẹ́ a kò mọ nǹkan púpọ̀ nípa rẹ̀ o ọ̀pọ̀ èèyàn wa ni wọ́n lọ síbi ètò ìsìnkú rẹ̀ èmi ò lè lọ nítorí mo ti jẹ ọba Sango of Africa bá mi sọ̀rọ̀ lórí rẹ̀ pé kódà òun sì rí olóògbé náà ní ìjẹta nígbà tó gbé iṣẹ́ tí wọ́n bẹ̀ wá ọdún ni Yẹkínì Ajílẹ̀yẹ jẹ́ lágbo eré sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà ọdún 1953 ni wọ́n bí àgbà òṣèré yìí tó sì jáde láyé nínú oṣù kẹwàá ọdún 2006 Ajílẹ̀yẹ kópa ribiribi nínú eré sinimá tí ọ̀pọ̀ àwọn òṣèré sì tara rẹ̀ di ìlú mọ̀ọ́ká yàtọ̀ sí pé ó jẹ́ òṣèré Ajílẹ̀yẹ jẹ́ àgbà òǹkọ̀tàn àti olùdarí àwọn sinimá rẹ̀ ní Kòtù Ọ̀run Kòtù Ayé Ẹran Ìyá Òṣogbo Buhari mọ̀ ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti fẹ́ràn ìkànnì yìí ẹ máa bá wa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.